tó ẹ káalẹ́ gbogbo mùtúmùwà àsìkò bí ojú ọjọ́ ṣe rí káàkiri tùbútòrò ilẹ̀ Yorùbá lónìí àti lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. A kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ọ̀rọ̀ tí adọ́gbọ́n mú wá lónìí ó dá lórí ọ̀rọ̀ ọmọ Mohbad tó dolóògbé láti bí ọjọ́ mẹ́wàá kan sẹ́yìn báyìí. Tọ́rọ̀ ẹ̀ dẹ̀ ń dá rúkèrúdò lẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Àwa kàn wá láti wá ṣàlàyé àti bí nǹkan ṣe rí àti ta ló yẹ ká bá wí, àti pé tá a bá bẹ́ràn wí ó yẹ ká bẹ́ràn náà wí nínú ọ̀rọ̀ yìí. Ẹ rí point of view tèmi lórí ọ̀rọ̀ yìí. Ilé ayé tá a wà yìí àbẹ̀gbé ni, kì í ṣàràgbé bí àwọn èèyàn wa kan wọ́n ní àràgbé ilé ayé. Ayé ò ṣe é ràgbé. Ta ló lè sanwó ayé? Kò sóńtọ̀hún. Ṣùgbọ́n àbẹ̀gbé láyé tá a wà nù ẹ̀. Ẹni tí ó gbé ayé yìí pẹ̀lú ìrọ̀rùn yóò bẹ̀gbé ni pẹ̀lú omijé lójú. Bẹ́ẹ̀ ni. Ẹ rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ọ̀rọ̀ kàyéfì ńlá yìí tó bẹ́ẹ̀lẹ̀ tí gbogbo wàhálà ń ṣẹlẹ̀ káàkiri Naira Marley ní o, Sam Larry ní o, Mohbad ní o, táyé sàn pariwo lọ́tún lósì pé tá à ń ṣekú pa Sam Larry, Mohbad. Àwọn èèyàn kan tí ẹ̀ wúlẹ̀ nà ká àbùkù sí bàbá tó bí pé bàbá rẹ̀ ní ká bá wí. Ṣùgbọ́n pẹ̀lú òye tèmi, kọ́lọ́wọ́ bá tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó ṣàánú abiyamọ. A bá bàbá rẹ̀ wí. Tá a bá bá bàbá rẹ̀ wí kò léèwọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí bàbá rẹ̀ ti sọ. A bá bàbá rẹ̀ wí. Bàbá rẹ̀ jẹ́ lẹ́ni tá a bá wí. Ìdí nìyí tí mo fi ní pé tá a bá bẹ́ràn wí, a bẹ́ràn náà wí. Ẹran tó yẹ ká wá bá wí òun nìyá tó bí Mohbad. Ẹni ṣáàwó pé kí nìdí tá a ṣe lè máa bá ìyá rẹ̀ wí. Ẹ̀yin abiyamọ ó dọ̀wọ́ yín. Ṣé rí ayé tá a wà nù rẹ̀ yìí? Táyé ò bá gún régé ó dọ̀wọ́ àwọn obìnrin. Táyé ò bá sì ní gún régé ó tún dọ̀wọ́ àwọn obìnrin lẹ́ẹ̀kan sí. Abiyamọ tọ́lọ́run bá yọ̀ǹda olú ọmọ sí sàkání rẹ̀, àfi kó gbà fọ́lọ́run bọ́lọ́run ṣe pé bu ìrìn àjò rẹ̀. Eléyìí tí ò bá ti gbà fọ́lọ́run bọ́lọ́run ṣe pé bu ìrìn àjò rẹ̀, bí ó ti máa rí ìnẹ̀rí tí ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad mu. Ìyá Mohbad ní ẹjẹ́ abáwí, ẹjẹ́ abáwí gidigidi kélé yìí ó máa járe kọ́gbọ́n fún gbogbo obìnrin tó tún fẹ́ gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀. A kì í yọ̀ǹda olú ọmọ fọkùnrin, obìnrin là á mọ̀ yọ̀ǹda olú ọmọ fún látòde ọ̀run. Gbogbo obìnrin tá a bá wá ti olú ọmọ sí ní sàkání, àfi kó gbà fọ́lọ́run lórí ìrìn àjò tí máa ń rìn lọ́wọ́lọ́wọ́ kọ́mọ náà ò lè bá délẹ̀ lérí rẹ̀. Ìyá Mohbad ni ò lámọ̀mọ́ra tó, àti wípé ìrìn àjò náà já sí méjì, ó já sínú ilé ó sì tún já sí gbangba. Tí obìnrin bá rí pé ilé ọkọ tó ń wà òṣùwọ̀n kò tẹ́ ọ̀ lọ́rùn, tí ó bá fi bẹ́ẹ̀lẹ̀ ẹjẹ́ ó lọ tọmọtọmọ. Torí tẹ́ ẹ bá folú ọmọ lẹ̀, possibility wà kí ọmọ bẹ́ẹ̀ ó bá rú ogun báyìí lọ. Òun ni tó ṣẹlẹ̀ sí Mohbad. Púpọ̀ nínú wàhálà yìí ọwọ́ ìyá rẹ̀ ló ti wá. Ìyá Mohbad kì í ṣàbíyamọ rárá. Wàláì kì í ṣàbíyamọ. Kò dúró tọmọ yẹn láti lẹ̀. Ìdí tẹ̀mí ò fún bá bàbá rẹ̀ wí púpọ̀ ni pé
bàbá rẹ̀ fẹ́ fi ọmọ yẹn jèrè ìyá rẹ̀ ni pé gbogbo wàhálà mi kó mọ̀jà sásán lórí ìyàwó tí mo fẹ́. ṣùgbọ́n gbàtọ́ Ọlọ́run ò kọ́, ta ló mọ̀ bóyá ìyá Mohbad náà ní sọ fún Mohbad pé ò gbọdọ̀ ṣe dáadáa sí bàbá rẹ̀, ta lẹni tó mọ̀. torí Mohbad kò sojú ṣe fún bàbá rẹ̀ nígbà tó Ọlọ́run kẹ́ gẹ́gẹ́ bí bàbá ti sọ. bàbá yẹn ò sì yéé sọ, ó sì ń sọ dọ̀la wípé àìmọye ìgbà tóun ó wà lọ tó jẹ́ pé Naira Marley ni ó fóun lówó tóun ó fi padà wálé. àìmọye ìgbà. bẹ́ẹ̀ sì ni gbogbo ayé mọ̀ pé ara rẹ̀ ni Mohbad ti jáde. ìyá Mohbad ní ẹjẹ́ abáwí o, èyí ó sì máa já àríkọ́gbọ́n fún gbogbo àwọn obìnrin tí wọ́n sì nígbàgbọ́ pé irú ìgbésẹ̀ báyìí àwọn ó gbé lọ́jọ́ iwájú, wípé ọmọ yín obìnrin ló lọ́mọ, ó yẹ kéèyàn ó dúró tọ ọmọ téèyàn bá bí ni. ẹ mọ́ nígbà bàbá rẹ̀ ti ń fọ́nbù tó o ti rí pé bàbá rẹ̀ ò yẹ lọ́kọ tó o lè jókòó títí dọjọ́ alẹ́ mọ́, ọba sì wàá jókòó táwọn ọmọ rẹ̀ kọ́ ọ jókòó tí wọ́n kọ́ sìn wọ́n délẹ̀ lérí, kọ́ sìn wọ́n délẹ̀ lérí. tá a bá kó 100 obìnrin jọ tírú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ sí, 88% wọn nírú àdánwò báyìí máa kàn lórí ọmọ. 100 obìnrin tó fi lé ọkọ lẹ̀ tí ò mọ́mọ dání, 88% ní máa ń rí irú ìrékùrí báyìí tí ó ṣẹlẹ̀ sọ́mọ wọn. 88% lórí ikú rẹ̀ nu. ẹ wá rí lórí ilé ìta ń pariwo pé Naira Marley ló pa ni, Sam Larry ló pa ni. àwọn wọ̀nyí bí ìwádìí bá jáde possibility wà kí ìwádìí mọ̀ sọ pé àwọn ni wọ́n pa. tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ òfin lẹ̀ wá fi ọkàn tẹ̀lé. òfin ní kẹ́ ẹ fọkàn tẹ̀lé, kẹ́ ẹ ní sùúrù fúnfin ibi tó fi ó bá yọ lórí ìrìn àjò tó wà lẹ̀ àti ìṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tó fẹ́ ṣe lórí ikú tó pa. òun làwọn dólé lórí nítorí pé òun ìjọba fẹ́ fi rojọ́. kódà kí ìjọba mú Naira Marley lónìí kí wọ́n kó páńpẹ́ sí lọ́wọ́, wọn ò tí ì lẹ́tọ̀ọ́ àti fẹ̀sùn kú kàn án. ó dìgbà tí èsì àyẹ̀wò yẹn bá jáde tó sọ pé Naira Marley ló pa á. ṣùgbọ́n kankan wà tí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ tó dájú jù lórí ìrìn àjò yẹn. ìràwọ̀ tí Naira Marley ń lò lọ́wọ́lọ́wọ́, ìràwọ̀ yẹn ló fẹ́ wọ òkùnkùn ní gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀. àsìkò ti tó fún ìràwọ̀ yẹn láti parí iṣẹ́ onítẹ́rí tó ṣẹlẹ̀ yẹn. àwọn onímọ̀ mọ̀ pé bó ṣe rí nù. àwọn onímọ̀ mọ̀ Naira Marley ló pa o, Naira Marley kọ́ ló pa. ìgbàgbọ́ àti ìrìn àjò ayé nínú kọ̀rọ̀ ayé ìràwọ̀ Naira Marley fẹ́ wọ̀kùnkùn nítorí pé òun náà ti tàpá sí àwọn òfin ìlànà Ọlọ́run láwọn nǹkan kan tí mọ̀ọ́mọ̀ ń ṣe lọ́kàn ara rẹ̀ tí ń rò pé òun lẹ́kápá àti ṣe nítorí agbára àtowó tí ń bẹ lọ́wọ́ rẹ̀. mélòó ọmọ Naira Marley náà bá yé wọn jẹ́ táwọn èèyàn ń pariwo káàkiri táwọn rí tán kó jáde lórí ìlà. ìyẹn tí wọ́n kéré bí àwọn ọmọ àdúgbò tí ó yẹ pé Naira Marley ló bá yé wọn jẹ́ ń bí orin tí ń kọ. irú rẹ̀ ti ṣẹlẹ̀ rí láyé àtijọ́ tí ò pẹ́ rárá, tí ò tí ju bí 40 ọdún sẹ́yìn lọ. nígbà ayé Bob Marley náà ni kọ́lọ́run yà wá pẹ̀lú Marley. tí Bob Marley bẹ̀rẹ̀ sí ní kọ orin táyé àwọn ọ̀dọ́ ń bàjẹ́, igbó ìlú náà gbé wá táyé bẹ̀rẹ̀ sí ní mu nígbà wọn mú mi. gbogbo ọ̀dọ́ tó wà ní Jamaica láyé máa bàjẹ́, l'Amẹ́ríkà ní oníbikíbi throughout the world ayé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí bàjẹ́, ayé obìnrin ń bàjẹ́, ayé ọkùnrin ń bàjẹ́ látọwọ́ rẹ̀. ọkùnrin kan náà ń bẹ tá à ń pè Marvin Gaye, bí tiẹ̀ náà ti rí nù. bàbá yẹn ló ti yìnbọn pa nígbà tó rí pé
ayé àwọn ẹ̀mí tí ń sọnù tí ń pọ̀ jù nínú orin máa fẹ́ gé. Bàbá rẹ̀ ló gbébọn tó yẹ̀bọn pa dànù pé eléyìí tó bojú oúnjẹ lókò kọ́kọ́ bojú rẹ̀ jẹ́ ni bàbá máa fẹ́ gé fi bojú máa fẹ́ gé jẹ́, ó yẹ̀bọn pa ni. Ti Bob Marley náà wáyé bẹ́ẹ̀. Now ó tó dayé Naira Marley. Naira Marley náà bẹ̀rẹ̀ tiẹ̀, ó ṣe kàtìkàtì gbàgbára rẹ̀ ti mọ́. Ibi tó náà bá dé lónìí láàrin wọn, ayé àwọn ọ̀dọ́ bàjẹ́ lọ. Tẹ́ ẹ bá rí gbogbo oògùn olòkulò táwọn èèyàn ń lò lénìí níbi ọdún 10 sẹ́yìn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ lọ yẹ̀ wò dáadáa, kò síbi tí wọ́n ti ń mu ìmúkùmù bíi tí wọ́n ń mu lónìí tó kọjá àgbà tí Naira Marley dé pẹ̀lú orin burúkú rẹ̀. Táyé wá tẹ́wọ́ gba aburú tí gbogbo àdúgbò wa gbádùn mọ́. Ẹ lọ wọ àdúgbò, gbogbo àwọn tí ń pòtẹ́sì náà ní mọ̀mùkùmù. Púpọ̀ nù tó ṣekú pa ọmọkùnrin tẹ́ ẹ bá wá àwọn dírọ́ọ̀gì ni mímu ló ṣekú pa Mohbad. Púpọ̀ jù kíní kan wà tán mú bí bilombulo báyìí tá má ti gbé dánú tán bá bẹ̀rẹ̀ sí fà á. Ẹ lọ wọ àwọn tó mú l'Amẹ́ríkà, àwọn àkẹ́ nọ́mà mọ́ orí ìnàró, àwọn èèyàn sì máa sùn sórí ìnàró. Kíní yẹn ni tẹ́ ẹ bá wo Mohbad kó tó di pé ó kú, àwọn fídíò tó ṣe fúnra rẹ̀ jáde níbi tí wọ́n ti ń nà àbí ibi tó ti ń fa wàhálà, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ gan máa tà sí kò balance. Lẹ́fí máa mọ̀ pé òun náà wà on drug. Kì í sọ̀rọ̀ nìkan ni o, àwọn tí Naira Marley pasápasáyé pọ̀ rẹpẹtẹ tí ò lóǹkà tó jẹ́ pé nípa ìwàsí àti ìṣesí rẹ̀ láwùjọ ló sọ àwọn èèyàn dà bẹ́ẹ̀. Ẹ lọ wò ó ládùúgbò, obìnrin abilékọ ẹ̀rí tó mọ mọ skúùsì, wọ́n mú oríṣiríṣi àwọn oògùn kékèké tó láwọn skúùsì yẹn o, oògùn kékèké láwọn yẹn o. Àwọn tó mú oògùn kọ́ wá wọ́n ní kílíníkì ń sìn, ní kẹ́míìsì ń sìn nítorí àwọn ọmọ yìí. Gbogbo kìíní oògùn kékèké tó láwọn yẹn. À ń pè kan ní SK, oògùn kékèké láwọn yẹn. Wọ́n mú kan bíi sìlíndà gáàsì báyìí tí wọ́n mú, ìyẹn tó burú jù báyìí bíi kíní gáàsì báyìí ni, orí gbọrọgbọrọ báyìí mi bá máa wọ̀n ẹ̀ wá, mo ti delete ẹ̀ lórí fóònù mi ni, tí wọ́n tún mú tó jẹ́ pé ìyẹn tó burúkú jù. Adẹ̀wà rí bẹ́ẹ̀, ta ló introduce gbogbo kíní? Naira Marley ni. Iṣẹ́ tó ń ṣe ti fi ń jẹun nìyẹn. Tí náírà gan bá dúró lójú yín sójú èèyàn ni kó jó èèyàn. Torí ẹ̀ la ṣe ń pariwo lẹ́yìn ikú Mohbad, àfẹ́ rí kú ọ̀dọ́, àfẹ́ rí mọ́. Gbogbo ẹni bá lọ́mọ tí mọ̀mọ́kúmọ́ kó kíyèsí ní gbogbo kọ́nà, gbogbo kọ̀rọ̀kọ́ndú. Láyé àtijọ́ igbó mímu inú igbó wọn ti máa ń mú, náà fi ń pè ní gbó. Bọ̀ lẹ́ni ìta gbangba wọn ti mú, ìta gbangba lórí stage wo bẹ́ná sí. Ọlọ́pàá gan ọmọ kọjá, ọlọ́pàá gan bẹ́ná sí. Everybody ní ń bẹ́ná sí gbó, ẹni kọ́nà igbó tẹ̀ wá kéré, òun àti sìgá ti dìrọ̀. Ní society wá ń sìn, sìgá àti igbó equivalent ni wọ́n kò sí yàtọ̀, kò sí èyí tó jura wọn lọ. Anybody ń fa gbó lọ ní. Igbó ti di common phenomenon láwùjọ wa. So fún ìdí èyí, tá a bá bẹ́ràn wí, a tún bẹ́ràn náà wí lórí ikú Mohbad. Mo mọ̀ pé èyí ó jẹ́ àríkọ́gbọ́n fún òbí, yóò sì jẹ́ àríkọ́gbọ́n fáwọn abiyamọ ayé. Gbogbo ẹ̀yin abilékọ tẹ́ ẹ̀ ní sùúrù ilé ọkọ yín, in tó ṣẹlẹ̀ sí irú Mohbad ni ó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín tẹ́ ẹ̀ bá múra. Ẹ máa rò dáadáa o, nítorí pé Mohbad jólókìkí ọmọ, òun ló jẹ́ kí tiẹ̀ ó hàn gbangba síta. Àìmọye irú rẹ̀ táburú ti ṣe tá a gbọ́ lábẹ́lẹ̀. Ìyá ló jẹ Mohbad, torí pé ìyá rẹ̀ bá ń bẹ pẹ̀lú rẹ̀ ní possibility wà kó mọ̀ dé level tó dé yẹn, kó mọ̀ yọrí sí kú, kó ti wọ́gbọ́n dá sí. So ọlọ́ba tó láyé yóò máa wà pẹ̀lú wa, àní ṣìṣe, àní ṣìjẹ,
a sì ní ṣì mú, a ní ṣílẹ̀tẹ̀ níbi tí ilẹ̀ gbé lójú lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá tó láyé. Ẹ̀yin ọmọ, ẹ̀yin ọ̀dọ́, ẹ kú gbìyànjú lórí ikú Mohbad. Gbogbo wàhálà yín pátá níjọba ò mú ṣẹ, gbogbo tẹ́ béèrè lọ́wọ́ ìjọba níjọba ò mú gbọ́, ṣùgbọ́n púpọ̀ yín náà lẹ́ ń mọ̀mọ́kúmu, púpọ̀ yín ní mọ̀mọ́kúmu ládùúgbò níbi tó dédó léèrè tán bá ń ṣèkó mọ́, tán bá pa kódà kó jẹ́ àgbò náà pa pé wọn ò tiẹ̀ wá rówó rárá tọ́ra àwọn mẹ́rin pa màlúù, wọ́n wà tó ń lọ fi kẹ́ẹ̀gì rẹ igbó, kẹ́ẹ̀gì ọtí wọ́n fi rẹ odidi igbó 25 litre, wọ́n lè kó bí mẹ́rin lẹ̀ làwọn ọ̀dọ́ tó ń mu. Obìnrin náà ó bá wọn mú, àwọn abilékọ tán náà mú gbó tójú obìnrin, àwọn náà ó mú bámú. Irú ọmọ tá a wá fi gbó ṣèkó mọ rẹ̀, irú kí lẹ fẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ ó yà? Ibi tá a ti ń gẹ̀tì ẹ̀rọ ń gèrè tí Mohbad lárí lẹ́ni tẹ́ni tí ń bọ̀ lọ́la àmọ́ ẹ dìde sáwọn ọmọ yín ládùúgbò, ẹ dìde ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ mójútó àwọn ọmọ yín, ẹ mójútó wọn gidigidi. Ṣùgbọ́n lè tí Naira Marley dálẹ̀ ló pọ̀, kíjọba bá wa púùtì mẹ́yọ̀ lórí bọ́n ṣe ń fagbó lórí stage. Even nínú àwọn fíìmù tó ti ń gbégbó dání tí wọ́n jẹ́ káwọn ọmọ wọn rí bí nǹkan tó wà legit, ẹ jẹ́ ká bá wọn, ẹ jẹ́ kí wọ́n control ẹ̀, ká put control sórí gbogbo àwọn kíní kíkíní ò lè reduce láwùjọ. Abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, púpọ̀ kọ́ níjọba lè ṣe nínú gbogbo kíní, ìwọ̀nba tíjọba ò ṣe náà níjọba ti ṣe yẹn. Ìjọba ò sì ní ṣe tí wọ́n tó fi challenge ìjọba, tí wọ́n tó gbé ìjọba lọ kóòtù pé ó ti ṣe jù. Ìgbà tágbára tó fẹ́ bá gbéjọba dé níjọba ó ṣe dé. Bọ́ yín òbí náà lẹ́ni púpọ̀ tẹ́ gbọ́dọ̀ ṣe inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ mójútó àwọn ọmọ yín, kókó ibẹ̀ nìyẹn. Ìkejì tó tún súyọ ń bẹ̀, ẹ̀yin upcoming artist tẹ́ ń wá ẹni tí ó sign yín into record label, ẹ wà very very careful. Area yìí lèmi ò ti bú Mohbad, mi ì sì bú bàbá rẹ̀ náà tó fà lé Naira Marley lọ́wọ́. Ọlọ́run ọba tó láyé kó má jẹ́ ká rógun ìpọ́njú, kò síbi tí ìpọ́njú ò lè tìyàn sí. Studies kan wà, research kan wà táwọn èèyàn ṣe of recent tí wọ́n gbé jáde pé látàwọn yí ẹ̀kan sáwọn yí ẹ̀kan wọ́n ń fi àwọn ọmọ tán bí àwọn àkókò yẹn wọ́n fi ń wéra wọn, wọ́n wá ń fi àwọn ọmọ tán bí láti 70s títí wọ 1980 pé àwọn ọmọ yẹn tẹ́ ẹ bá rí wọn lénìí, eléyìí tẹ́ ẹ bá rí tó bá lówó lọ́wọ́ rẹpẹtẹ, ìwọ̀nba ní òní tẹ́ ẹ bá lọ wòsàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ rí i pé iṣẹ́ tó ṣe tó fi lówó ó a little bit legit wà máa wà ń bẹ̀, tẹ́sí sí pé iṣẹ́ gidi ló ṣe tó fi rówó wà ń bẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wo àwọn ọmọ àfi tàbùkù anybody láti 81 up to date, bí ẹ̀mí wọn ṣe ń wá owó yàtọ̀ sí bí àwọn 70s ṣe wá owó. Àwọn ò lè gbà pé Jésù ń bọ̀ ńjọ́ kan, wọn ì gbà á, wọn ò lè gbà á. Kọ́ mo gbọ́njú bá òsì àti ìpọ́njú lára bàbá àti ìyá tó bí, kò sírú wàásù tẹ́ fẹ́ ṣe fún, kò sírú àlùkárì tẹ́ fẹ́ fi bọ́, kódà kẹ́ máa fọ Bíbélì mọ́ fún lójoojúmọ́ kò ní tẹ̀lé ń tẹ́ sọ. Yóò wá solution sí ìrìn àjò rẹ̀. Ìtì ń ṣẹlẹ̀ nìyẹn. Ó fi yé wa wípé ká mọ expect more of it lọ́la. Mohbad ibi tó ń lè rìn nù, àti ráwọn nínú láàrin ọdún tó kọjá sọ́dún tá a wà yìí, àti rẹ̀ tó fi bàbá àti ìyá rẹ̀ ṣẹ́só tó jọmọ. Láyé àtijọ́ bàbá ní fọmọ ṣẹ́só lénìí, bàbá tó bá ṣàṣùpìyè wàhálà ọmọ rẹ̀ yóò gé ko lórí rẹ̀ kó bẹ́ẹ̀ kílẹ̀ tó mọ́. Nísìnyí kan bàbá ọmọ tilẹ̀kùn yàrá wọn ni o àti ìyá, tẹ́ ẹ bá ti rọ́mọ yín eléyìí tẹ́ bá ti máa bẹ́ẹ̀ sí nǹkan tẹ́ ń fa nǹkan ẹ sá fún, ẹ sá fún gidi, torí tí ò bá rí owó ná orí ẹ̀yin méjèèjì tẹ́ jẹ́ bàbá àti ìyá rẹ̀ kò séèvù, yóò kìbọnú pólíbàgì tí wọ́n lọ fi ṣe nǹkan. Ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ society wa nìyẹn. More of it are still coming. Àwa ni ká jókòó ká wo báwo la ṣe fẹ́ ṣe. Ibi tíjọba náà ti need láti ṣe tó dáa fún society nìyẹn.
kán jẹ́ káwùjọ ó rọrùn láti gbé. Kò sọ́mọ tí ó gbọ́njú bá ìpọ́njú àti òṣì lára bàbá rẹ̀ tí ò ní gbégbèsè. Ìtòsùn Mohbad dọ́dọ̀ Naira Marley nìyẹn. Ẹni tí wọ́n kò bọ́ nínú ìpọ́njú ni Mohbad nínú ìrìn àjò ìtẹ́bá gbogbo lyrics orin tó kọ. Ìpọ́njú ló fi lo kékeré. Kò dàbí ẹ̀yin tẹ́ ẹ bí láti 70s tó jẹ́ pé ìpọ́njú tẹ́ bá mú yín gan ẹ̀ mọ̀ tó fọ ọkàn tán pé àjọ kan yóò da. Àwọn ọmọ sí ò rí bẹ́ẹ̀ o. Àwọn ọmọ sí wọn ò rí bẹ́ẹ̀ rárá. Kò sí bó ṣe lè tí ìpọ́njú bá pọ̀jù fún wọn, wọ́n take a step. Kódà kí ẹgbẹ̀rún IG kó dúró lójú ọ̀nà fẹ́fẹ́ gbà wọ́n kọjá. Wọ́n rẹ̀ láti ti IG gan sínú omi kí wọ́n kọjá. Torí they everything they need solution to it. Gbogbo nǹkan ní ayé wọn náà ń wá solution sí. Àwọn ò lè ṣe báwọn àwọn àtijọ́ ń ṣe tí wọ́n wò pé yóò da ǹjọ́ kan. Torí ẹ̀ ni mò ń sọ fún yín pé gbogbo tẹ́ ẹ̀ ń rí ẹjọ́ mẹ́ta yìí lórí social media changes ni ti ń bá ayé òun là ń dọ́gbọ́n rí yẹn. Changes ìyípadà ni. Bí ìyípadà ṣe ń bá ojú ọjọ́, àwọn èèyàn kan kì í mọ̀ ní Ọlọ́run tá à ń pariwo Allah 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 Jésù 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 tá à ń pariwo yìí. Ó ní gbèdéke táwọn ọmọ wọ̀nyí nígbàgbọ́ ní gbogbo kìíní wọ̀nyí dé. Wàláì kódà kẹ́ máa mú wọn lọ mọ́sálásí lójoojúmọ́ kó jẹ́ pé àwọn náà ń pè ń dájí. Wọn ò nígbàgbọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ yìí. Òun làwọn ìrírí tá à ń rí tí ń ṣẹlẹ̀ káàkiri. A kàn ń gbìyànjú ni ìwọ̀nba lẹ́ẹ̀parọ́ mọ́ tẹ́ sọ pé nǹkan báyìí rí báyìí. Wọn ò bìlífù gbogbo tẹ́ ń sọ. Nǹkan tán bìlífù nù rẹ̀ tí society fi kọ́ àwọn ni pé kéèyàn kó owó dání kó sì máa rí ná. Kò dàbí àfáà tí ó jókòó sí wáṣájú mọ́lẹ́ tí pínjọ́ kan Ọlọ́run ó mà láàánú wa. Àwọn ò rí bẹ́ẹ̀. Ilé tó wà nú àfáà nù wọn tó já àfáà nínú wọn ní ń wá ní sá eré tó lérè èje. Ilé tó jẹ́ wòlíì nù wọn ní sá eré èje. Àwọn ilé tí wọ́n á sàfáà làwọn tá à ń rí yìí. Àwọn náà ń sáré èje. Bí wọ́n ṣe gbé nǹkan ṣe ní ayé tí wọ́n kọ́lé tí wọ́n ra mọ́tò ńlá tíyàwó wọn àtọmọ wọn ò ní jìyà bí ìyà tó jẹ àwọn lọ́wọ́ bàbá wọn àti ìyá wọn. Area ẹni ìjọba ti need láti serious. Ìjọba orílẹ̀-èdè yìí ẹ need láti serious. Nigerians are not taking it easy anymore. Èèyàn ò ní máa pa ìtàn bàbá ńlá bàbá rẹ̀ pẹ̀lú ìpọ́njú kó sì padà orí bàbá tó bí kí nǹkan mọ̀ yí padà kọ́ ọmọ yìí má fẹ́ take a step. Ìtì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn o. Ìtì sì ń change life wọn ní nǹkan tí wọ́n mú. Ó sì jẹ́ kí àyà wọn di senating. Àyà wọn di débi pé wọ́n láàánú ọmọ ìyá wọn ò láàánú bàbá àti ìyá tó bí wọn. Wàláì ìgbà ilẹ̀ ti gbọ́ pé ọmọ ìyá pa ọmọ ìyá ó lọ fi ṣòwò. Bàbá ni wọ́n mú tí ó kókó lẹ̀. Bàbá tiẹ̀ ló pọ̀ jù. Eléyìí tó mú yẹn eléyìí tí ìbá ní bàbá mọ́ ni. Eléyìí tó yẹ kó ti ní bàbá àti ìyá bàbá yẹn dáràn wọ́n máa sọ ni. So ẹ̀yin bàbá lákòókò tá a wà yìí lẹ́kọ̀ọ́ yàrá yín ẹ máa ti digbí kẹ́ máa ju kọ́kọ́rọ́ rẹ pamọ́ síbì kan. Ńgbà lẹ̀ bá mọ́ tẹ́ ẹ rí wọn báyìí lójúkorojú tí gbogbo yín tẹ́ ẹ lè identify tí ń bẹ wájú yín. Ìgbà náà ni ẹ tó bọ́ ta o. Ńgbà tẹ́ ẹ lẹ́nu lọ mọ́ṣáláṣí ẹ lọ ń jí ọmọ kan pé kó tẹ̀lé yín ká ó bá bẹ́ orí yín ẹ̀yin lẹ pa fẹ̀mí ara yín wéwu o. Ibi tí society wa dà ní ìsìn inú ìkìlọ̀ tèmi ní fún yín nù kẹ́ ẹ sì mójútó. Gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ tí ń bẹ́ná sí nǹkan ládùúgbò ẹni bá rìnrìn àlùfàǹsá wàláì àwọn ọmọ yẹn gbọ́n débi pé bàbá wọn ò ní lè bàbá tí wọ́n gan tágẹ́ẹ̀tì. Wàláì kọ́lọ́ọ̀bá láàánú kó ṣàánú wa. Láàárín kó tó di pé Mohbad kú yìí ṣé ẹ mọ iye ìrìn àjò tó ṣẹlẹ̀ bàbá sọmọ tá à ń gbọ́ káàkiri. Tìyá tó wà ń bẹ òpọ̀. Láàárín bàbá Mohbad ìyá lọ́kọ bàbá lẹ̀ tọmọ fi jìyà tó fi ráre kú. Despite that náà ọmọ sì tún gbọ́rọ̀ sí ìyá ẹ̀ sì ń gbọ́rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu. Kí ló fún aláṣọránsì pé kì í ṣe ìyá Mohbad lórí kí ọmọ ìyẹn mọ̀nà bàbá rẹ̀ lọ́wọ́. Kí ló fún aláṣọránsì pé kì í ṣe ìyá yẹn ní ń control Mohbad against bàbá rẹ̀. So ìdí nìyí tí mo fi ń ṣe àrọwà yìí fáwọn èèyàn tó àwa bàbá pé ẹ dákun ojú báyìí làlákàn fi sọrí
níbi tí kéèsì dé dúró báyìí. Ẹ jọ̀ọ́ púpọ̀ nínú rẹ̀ náà ló wà lọ́wọ́ àwọn abiyamọ ayé o. Ẹ̀yin náà ẹ ṣọ́ra yín. Ilé ìtọ́wọ́n àwọn òun fẹ́ fi lé ọkọ lẹ̀ kọ́mọ rẹ̀ dání, kọ́mọ rẹ̀ má bàa nù lọ́la, kò dání. Ìmọ̀ràn tèmi lórí bí nǹkan ṣe rí láàrin ìlú kò jù báyìí lọ. Kọ́lọ́ọ̀bá láàánú kó má fi sọ rẹ̀ sọ gbogbo wa o. Wọn ò ní fi á ṣètùtù ọ̀la o. Bẹ́ẹ̀ ni, ṣé Olùmarè.